Nàìjíríà la wà ń bẹ̀ ọmọ Nàìjíríà akúrọ̀ yìí ọmọ Nàìjíríà akúfarada ọmọ Nàìjíríà akúbọ́lọ̀ tí ní orí tí ń rí gbogbo àwọn aláṣẹ wa wọ̀nyí ó ti dàrú mọ́ wọn lọ́wọ́ gbogbo àwọn aláṣẹ wa ipa wọn ọ̀ka mọ́ àwa la wà ń bẹ̀ lókùn tí wọ́n sá ń ṣe pé èmi sá ni gómìnà èmi sá ni pírẹsidẹ́ǹtì èmi sá ni sínétọ̀ èmi sá ni ọ̀nàrẹ́bùl èmi sá ni mínísítà tó kù tí wọ́n ń lò ní ipa wọn ọ̀ka kankan mọ́ kódà ọ̀kan sọ̀rọ̀ nínú àwọn senators ní house of assembly lónìí Hausa ni ó wọ agbádá gbogbo tó wọ white ni ní wọ́n sọ fún president pé Mr. President ó ní the Almighty Allah will ask you tó mú senator tó fi sọ báwọn tí ọkọ̀ tó mọ̀ yọ̀ ọ́n ó ní Buhari Ọlọ́run ó bí ọ́ ó ní gbogbo wa náà tá a ti jókòó yìí Ọlọ́run ó bí ẹnì kọ̀ọ̀kan wa pẹ̀lú ààyè tó mú dání wọ́n rí pé yà ń jẹ àwọn kan bẹ́ẹ̀ nínú wọn wọ́n rí pé yà ń jẹ aráàlú wọ́n rí ìdààmú aráàlú tó mú odidi senator tó dìde dúró láàrin assembly tó wá ní Mr. President the Almighty Allah will ask you ẹ wo gan o tiẹ̀ tó àsìkò tá à ń lò yìí wọ́n bòwò jẹ́ bá wà fá ẹbí náà tí ò ní tí ó fún yẹn tẹ́lẹ̀ kò sí káàsì. ee jẹ́ kankan fún yín tayọ kí n kìlọ̀ fún yín. ìkìlọ̀ tì ní ni pé ẹ sá lọ́dọ̀ Ọlọ́run. ẹ já sá lọ́dọ̀ Ọlọ́run. ẹ máa pè é ẹni ọba pè ní ọ̀dà lóhùn. ṣe èyí náà nǹkan ṣe yìí ni àlá ẹnìkan fẹ́ gba 2000 wọ́n sì gbé mílíọ̀nù lẹ́nìkan lọ́wọ́ òun sì ń rù lọ. òun sì ń rù lọ wọ́n tún wá kí àwọn tó tò wá kí pé kí wọ́n lè mọ̀ káwọn ọmọ ẹ ṣe ń sà. wọ́n lé yìí náà fi hàn wá pé owó Nàìjíríà owó ẹni ọ̀pọ̀ sí ọwọ́ àwọn kan. ọwọ́ àwọn kan ni ẹ sá mọ wẹ̀ mọ ọwọ́ àwọn kan. tẹ́ mọ̀ rí gbà ní ìsìn 15 naira lẹ́ẹ̀ mọ̀ rí gbà. ní ìsìn tẹ́lọ́dọ̀ ẹ̀yìn kan bá mú. kí ni ò jẹ́ gbà mọ̀ rí gbà àwọn kan ti di mọ́. bí wọ́n ti bí yín náà wọ́n bí àwa náà ẹ̀yin náà sunkún wáyé àwa náà sunkún wáyé ni ẹ̀rẹ́ ni wá ni. ẹ̀yin kan wá há mọ́wọ́ ìyá wa ń jẹ àwọn kan. àdúrà lọ́kàn o. sọ́dọ̀ Ọlọ́run a máa bẹ̀ ẹ́ Ọlọ́run ó gbé ìtọ́ wa lé wa lọ́wọ́. ó ní fábíjà. Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. أهله وأصحابه وسلم آمين. بدأ ملول الإسلام ولم باكي وقاكما إنه ولاني بابا والشيخ تاج الأدب ولم باكي وقاكما النبي إنه ولاني بابا والشيخ علي ولم باكي وقاكما النبي إنه ولاني بابا ونواسي أباي بابا ولا جاgbà bàbá wa alájà àgbà ni má sì gbá Ọlọ́run mọ́sàbá wa kẹ́wọn Ọlọ́run kẹ́wọn kakọ̀ máa nẹ́bí Muhammad oríwàsí àgbáyé Ọlọ́run kẹ́wọn kakọ̀ máa nẹ́bí Muhammad bàbá wa lágége Ọlọ́run bá wa kẹ́wọn kakọ̀ máa nẹ́bí Muhammad Ọlọ́run bàbá lágbàjì Ọlọ́run bá wa kẹ́wọn kakọ̀ máa nẹ́bí àti gbogbo àwọn àyòrè Ọlọ́run àwọn tó tún ju àwọn tá a kà á ní lọ Ọlọ́run mọ́sàbá wa kẹ́wọn kakọ̀ máa nẹ́bí àti gbogbo àwọn tiwa náà èdèrè ẹni wọ́n ń wẹ̀ lọ́wọ́ ẹni wọ́n ń dì lọ́wọ́ ẹni wọ́n ń gbẹ́ sàárì ẹ̀ lọ́wọ́ ẹni wọ́n ń gbomi kaná ẹ̀ lọ́wọ́ ẹni wọ́n ń gbàsó ẹ̀fún télọ̀ lọ́wọ́ ẹni wọ́n rẹ́ pako sàárì rẹ̀ lọ́wọ́ èyí mọ́ gbogbo àwọn tí ń bẹ ní tẹ́tọ́ ìwé bàbá bá wọn sọ̀rọ̀ wọn ò lè dáhùn ní sì ń bẹ nínú wọn adájọ́ olówó ń bẹ nínú wọn kò lówó mọ́ ọlọ́lá ń bẹ nínú wọn kò lọ́lá mọ́ onípò ń bẹ nínú wọn fipò lẹ̀ ipò ń bẹ òun ti la ilaha illallah Ọlọ́run bá kẹ́ ogun papọ̀ má lọ́bi Ọlọ́run abioni baba wa lọrin ọlọmọ pa yín lẹ́kún ọlọmọ da yín lẹ́rù nù fi lọrin láìbalẹ̀ fún yín ọlọmọ ọba ti fi maka láìbalẹ̀ fọba Saudi ọlọmọ sàṣìṣe bẹ́ẹ̀ fẹ́yìn náà ọ̀rẹ́dá ilaha illallah báyìí náà láà ṣàdúrà fún gbogbo àwọn tí máa fún wa lẹ́bùn lórí ètò ashabul jannati humul faizuna ní diamond.7 nbẹ̀ la wà yìí dákun Ọlọ́run mọ́sàbá wa san ogun yín lẹ́sàn alájì wa bàbá wa san adélọ́dún ọlọ́wọ̀n nípa ilé kún alájì wa táyé jí wa ilé po gbogbo tó ń bá ń fẹ́ lọ́wọ́ mọ̀ sí fún ọ alábàágbé bàbá wa ìwà islam nù ni táyé jí wa wọ́n ní àdúgbò àwọn làfáà ń gbé mo ní àfọ́sí wa mọ̀ pàdé ẹjọ́ ń gbàdúgbò ní ilé rẹ̀ ló fún ìjù gbogbo bẹ̀rù
táyé jíwọ́ ilé kò ọmọlúwàbí yẹn ni dákun ọlọ́run wọ́n bá sẹ́ẹ̀ rẹ jẹ́ táyé jíwọ́ ilé kò ọ̀làlá ilaha illallah wọ́n fa àfẹ́ ìwà ìsìlámù rẹ lọ́wọ́ ọlọ́run ọba àṣírí àdá fún insha Allah alájí wa ọláyínká oníkìjìpá ọlọ́run nípa yín lẹ́kún ambassadọ táàdì díìnì ọ̀lẹ́sìn gbogbo tó ń bá ń fẹ́ lọ́wọ́ mọ̀ sí fún ọ níjọba kan bá ti ń dé tí ń bá ń wọ̀ nú ẹ̀ lọ́wọ́ mọ̀ sí fún ọ ọ̀làlá ilaha illallah bẹ́ẹ̀ náà ni ìyàwó Halima adélẹ́dún ọlọ́run ní dáhìn lẹ́rù nù yóò máa sọ yín ní gbogbo ọ̀nà ọ̀nà Qur'anul Azim alájí wa Abdulrasheed tirẹ̀ dìlà bàbá lẹ́sì ọlọ́run ní dáhìn lẹ́rù nù sọ́ọ̀bù yóò ní jóná o ọ̀làlá ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam àwọn yẹn pọ̀ bẹ́ẹ̀ dákun ọlọ́run tó yẹ ká máa dá kan bàbá wa má dìbọ̀ ìgbàgbé yín ọlọ́run ò ní gbàgbé yín ọ̀làlá ilaha illallah afáwọn islam ẹ̀sálàmù sílẹ̀ náà. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleyka salamu wa rahmatulahi wa barakatuhu. ohun afáwọn ẹwà islam lè gbọ́ ni ọlọ́run ò ní pa yín lẹ́kùn. àwa la máa pè yín ẹ̀yin lẹ́ẹ̀ máa dáhùn àwa lẹ́ẹ̀ máa bá ẹ̀yin náà lẹ́sìn máa wá ọ̀la Qur'anul Azim. afáwọn ẹwà islam gbogbo etí tí ń gbé ètò asahabul janna ọlọ́run ò ní pa wọ́n lẹ́kùn. ọlọ́run ò ní dà wọ́n lẹ́rù. ọlọ́run ò ní jẹ́ wọ́n fọwọ́ bànújẹ́ lé wọn léjìká àtàwa náà ọlọ́lá ilaha illallah. tó ọ̀rọ̀ wa lónìí àfàwọ̀ ẹwà islam dákun ọlọ́run ṣàánú wa o ọlọ́run ìgbà tá à ń lò lọ́wọ́ yìí àfàwọ̀ ẹwà islam ọlọ́run kó mú ìdẹ̀kùn tí mú ní gbàgbé ìnira ọlọ́mọṣà mú wá bọ́mọ nàìjíríà ọlọ́run kó mú wá bọ́mọ nàìjíríà tí mú ní gbàgbé ìnira kọ́lọ́run mú wá bọ́mọ nàìjíríà wàláyé kọ́lọ́hún ṣe bẹ́ẹ̀ fún wa wàláyé torí bóun náà ló ní inna ma'al usri yusra bó sì ti rí sì máa rí bẹ́ẹ̀. tọ́ra àdúrà lọ́kàn báyìí. àdúrà lọ́kàn báyìí àfọwọ́ islam. aburú tí ọmọ nàìjíríà ń ṣe fúnra ó tà ń ṣe fúnra wa ó ju aburú táwọn olórí wa ń ṣe fún wa lọ. aburú táwọn ọmọ nàìjíríà ń ṣe fúnra ara wa ó ju aburú tí ìjọba gan ṣe fún àwọn eléré gan ṣe fún wa lọ. owó tiẹ̀ jẹ́ polórí náà lọ́ọ́ dalẹ̀. bẹ́ẹ̀ ni àmọ́ yìí táwa náà wá tó dé ní kálukú náà wá fún ẹ̀ mọ́ra wọn. torí ń bọ̀ bá di pé èmi fẹ́ gba 5,000 péré lẹ́nìkan sì wá ní àìmọye mílíọ̀nù owó táwa nara wa sí ẹsẹ̀ bẹ́ẹ̀ lórí ẹ̀. aláwọ̀ kan lọ gba 40,000 ní báńkì wọ́n sì ró lóṣèlú tí wọ́n gbé mílíọ̀nù fún. yéè ṣe ra ibẹ̀. wọ́n tọ̀ wá lóhun tó lọ kí i pé tọ̀ mo ní kí i náà láti fi mọ̀ pé mo mọ̀ ń tẹ̀ sí o. mo mọ̀ ń tẹ̀ sí o ẹ wo nǹkan ẹni tí ó sì gba 2,000 bẹ́ẹ̀ ń ta tí wọ́n ń mú oòrùn. àwọn báńkì kéékèèké àdúgbò náà ńkọ́ omi èsè èèyàn rí nínú wọn láwọn báńkì kéékèèké àdúgbò àwọn pos ten dàpọ̀ ẹ̀hún kéékèèké àdúgbò nù àwọn náà tó wà mú kí tẹ́bọ̀ tìrí nìyẹn òun tó wà fún ẹ̀ mọ́ wọn. àbá nítorí ọlọ́run ẹ dákun ẹ ṣàánú kọ́lọ́hún ó lè ṣàánú yín. àbòsí òyò yẹn dé mi mọ̀ yín. bẹ́ẹ̀ ni ó kọ ọ̀rẹ́ mi kan nù. àbòsí òyò yẹn. ó ní àbòsí òyò yẹn. yìí máa mébi pa wọn ni. ó pé ebi ọ̀padà pa wọ́n gbẹ̀yìn. àbí kò tètè jáwọ́. afáwẹ̀ wàsílám. gbogbo tó bá ṣe ń torí tọ́lọ́hún. afáwẹ̀ wàsílám. ọlọ́wọ́ pẹ̀lú yín. a béèrè ìbéèrè lónìí. ọ̀rọ̀ wa lónìí tadullu ala du'a. àdúrà lọ́kàn tẹ wí nù. gbogbo àwọn àgbàlagbà tí ń gbọ́ wa ní ilé àwọn àfa ọlọ́run bá wa pẹ̀lú yín. la ilaha illallah. bàbá wa Sayati ẹ fọkàn balẹ̀ ìmáàmù sọ̀tọ̀ nù ni àgbàlagbà dáadáa. ńjọ́ táwọn kan pé wọ́n gbé àwọn bọ̀dá àwọn lọ tí wọ́n ní wọ́n jí bọ̀dá àwọn gbé bàbá bá dé wìrìwìrì láàárọ̀ láago 6 kọjá wọ́n bá ń gbá géètì èmi dé wọ́n sí géètì mọ́tàní àní ẹ sí géètì fún wọn. bàbá ìmáàmù sọ̀tọ̀ lágbára ọlọ́run wọn ò ní dá bàtà bànújẹ́ jọ sẹ́nu ọ̀nà yìí nígbà wọn wọlé sẹ́rí tí wọ́n ti rí mi báyìí mo lé mi kọ́ Buhari kan ní ń jẹ́ tí wọ́n gbé ọlọ́run sì ni wọ́n sọ ọ́ lé ọlọ́run ti bá wa ṣàánú wọ́n ti ju ẹni náà lẹ̀ bàbá yẹn lè bu ẹkún nígbà táwọn gbọ́ wọ́n sì bu ẹkún wọ́n sì tún àṣìṣe wọn wọ́n sì ń lọ bẹ́ẹ̀. àníyàn rí ni. ẹ fọkàn balẹ̀ ọlọ́run nípa yín lẹ́kọ̀ọ́. rúwìyà wọ́n gbà wá pé annafi ahdi Musa waqa'a al-qahط ẹ̀yin tẹ́ máa ń gbọ́ wa o á béèrè béèrè o lásìkò ànábì Musa ìyẹn ṣẹlẹ̀ bí yẹn ti ṣẹlẹ̀ yìí fọmọ Nàìjíríà yìí ìyẹn ṣẹlẹ̀ fajtama'a an-nasu ilayhi àwọn yẹn ni ẹjẹ́ á lọ ìkápẹ́ ẹ̀ǹso lọ́dọ̀ bàbá mọ̀dúrú mọ̀dúkàs ẹ̀ǹso lọ́dọ̀ bàbá wà lájí àgbà tóní ẹ̀ǹso lọ́dọ̀ bàbá kàmá wá pé ẹ̀ǹso wọn wà lọ péjọ sọ́dọ̀ ànábì Musa faqalu ya kalim Allah wọ́n wá dáhùn ìwọ ọlọ́rọ̀ ọlọ́run tọ́lọ́run máa bọ́ sọ̀rọ̀ tí wọ́n náà ń tọ́kàn ud'u lana rabbaka an yasqina al-ghaytha. torí ìwọ lọ́rán sí wa. ìwọ lọ́rán sí wa o ìwọ là fà wa o ìwọ ló ń sọ tafsiri fún wa ìwọ ló ń jẹ́ àmà àdìsí àná Muhammad ìwọ ló ń jẹ́ àmà ìwọ ni bá wa bẹ ọlọ́run kó sọ omi kalẹ̀ fún wa. faqama ma'ahum àná Musa ó sì dé nílẹ̀ wa kharaju ila as-sakhra
wọ́n wá lọ ó lè rí òkè wahum ìjọ náà sabuuna alifan aw yazidun ẹ̀wọ̀n nǹkan ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin which is 70,000 èèyàn ni wọ́n tẹ̀lé àná wọ́n tún wá ní aw yazidun ọ̀ bọ́yá wọn lé fakọ́lá Musa nígbà wọn débẹ̀ àná Musa dáhùn ilahi ọlọ́run mi o iskina gaithak báwa so mi kalẹ̀ níbi ẹ̀sùn rẹ̀ wanshur alayna rahmatak wá fàánù rẹ̀ ká lé alẹ́ rí warhamna bil atfali rọ̀dà ṣàánú wa ọlọ́run pẹ̀lú àwọn ọmọ tí ń mú yẹn lọ́wọ́ wọn wal bahaimi rọ̀dà ṣàánú wa pẹ̀lú àwọn ẹranko tí ọ̀lẹ́ni ó ní wọn ìwọ náà ló ní wọn wal mashayikh rọ̀dà ṣàánú wa ìwọ ọlọ́run pẹ̀lú gbogbo àwọn àgbàlagbà bí wọ́n ti dé kùjẹ́kùjẹ́ náà tó rúkà wọ́n lè tó rúkú fún wọn ọlọ́run wọlá wọn fáànù rẹ̀ kálí alérí síbẹ̀ fún wa Nàìjíríà náà ọlọ́run ní tí wọ́n ń wíjọ́ náà ní ń bọ̀rọ̀ dìbò ti dà yìí fama zadati samahu illa taqashshu'an gbogbo bí ti ń bẹ lọ́hùn náà sánmọ̀ yí padà sí bó ti wà nígbà tó fẹ́ yé efi wa shamsu illa hararatan oòrùn kò torí ẹ̀ rọjú ń gbóná náà ni faqala Musa àná Musa wọ̀ tún wò sí ó ní wọ́n ọlọ́run o ilahi ọlọ́run mi in kana ja'i khalqin 'indak bọ́ bá sí pé ìwọ ìyẹ̀dá kan bẹ lọ́dọ̀ rẹ̀ fabija'i nabiyyil ummi Muhammad sallallahu alayhi wa sallam mo bẹ̀wọ̀ ọlọ́run mo bẹ̀wọ̀ ọlọ́run mo bẹ̀wọ̀ ọlọ́run. ìyẹn lẹ́kọ̀ọ́ bí yẹn ti bẹ̀ lọ́wọ́. ẹ wo bí sísè àdúrà o. ìyẹn lẹ́kọ̀ọ́ bọ́bá yẹn bẹ́ẹ̀ nìkan bá lọ́dọ̀ wọ ọlọ́run dá. ọ̀dà mo fi iyì ànábì Muhammad ẹni tí ó máa ka tí ó kọ̀ máa kọ kò sì máa kà. àwọn ànábì ọlọ́run wọ́n mọ ọlọ́run approach. wọ́n mọ ọlọ́run approach gan ẹ̀wọ̀n gan. ó ní fabija'i nabiyyil ummi Muhammadin sallallahu alayhi wa sallam. ìwọ náà dákun lọ kọ́ bá àti ìsàdúrà. òun rẹ̀ ló lè fọ́ lọ́hùn. ó tún wá kọ́ wa bá ti bẹ̀rù ó ní ud'uni tadarruhan wa khufiya bàbá tún wá ní ud'uni tadarruhan wa khifa ẹ máa wo ẹ pè mí àmọ́ ẹlẹ́kọ̀ọ́ pẹ̀lú méjì pè mí òun wo gògó àti Ọpẹ́yẹmí ayé ọ̀la lọ́wọ́ ọ̀wá pé láyìlá ìsọ mo ti mọ̀ pé Ọpẹ́yẹmí mo ti mọ̀ pé yóò àtáàkì rẹ̀ mẹ́wọ̀n ya Latif ya Latif ya Latif òkèlè kọ́ lọ́wọ́ léyìí àbẹ́ ìtàngbẹ̀lẹ̀ òkèlè kọ́ yìí ya Latif wa yóò ní máa fa yí ọ̀la. wa yóò ní máa fa yí ọ̀la ó sì lọ́nbẹ̀ lọ́n lọ́wọ́. àdéhùn rabbi kama amarita tadorra. ọ̀ya ìyá jẹ́ tó mọ̀ bí. wa idha radadta yadi faman dha yarhamu. parí. wa idha radadta yadi faman dha yarhamu. adúgbò nílé kọ́dà bóun ní lọ́mọ bẹ́ẹ̀. mọ̀ bẹ́ẹ̀. kó wà ní ọ̀kadà máa bẹ́ẹ̀. olùwàsí àgbáyé bẹ́ẹ̀ máa bẹnu mọ́tò. ẹnu wọn ò ní dákẹ́jẹ́ fi débi tẹ̀ lọ. bó ti wù kírun náà ò jìnnà tó. wọ́n ní àzìkádù wọ́n máa sí. wọ́n sábà wí kíní kan lọ. wọ́n bọ́nu mọ́tò dé àròyé ló ń ṣe lọ́rùn yìí. kọ́dà bó wà sí àgbáyé bàbá dúró mi kan bọ́yá akírun tán tọ́ tí wọ́n wà ta sílẹ̀ kò fún un tó àwùsọ bí kalimati àwùsọ bí kalimati nìkan ni máa ń gbọ́ ẹ̀ ní gbọ́ yòókù àwùsọ bí kalimati wọ́n ti jókòó lẹ̀. ọlọ́wọ́ pẹ̀lú ìgbà mi ìwà ṣe ẹ̀sìn bẹ́ẹ̀ ti sin wọn bá tó àwọlé tán àfa àpá ẹ̀jẹ̀ àtúndúrà míì sí. àti sàdúrà gbàtà fún wa wọ́n ti ẹ̀túndí àtúndúrà míì sí. bọ́ọ̀lù ọlọ́run ti gbanú. mọ kásẹ̀tì táwọn àfitì ní táwọn ìrìn àjò lọ́wọ́ tó yẹ ká máa gbọ́ kúrò àdé àbúká máa gbọ́ wá sí àwọn ilé ọlọ́run mọ kásẹ̀tì àfitì ni tòun ti bí tí sáwọn fọ̀tì náà wọ́n ṣe àṣàmọ́ tá a mọ̀ bí adé bá dọ̀hún bá dọ̀hún. kò yí àṣàmọ́ láàrin o. lọ́ọ́ kọ́bà àti ibẹ̀ lọ́hùn ṣàdúrà. kò sí tọ́kàn mọ́ lọ́rọ̀ ọmọ Nàìjíríà fẹ́ wà sílámù. tọkùnrin wa tóbìnrin wa sátọ lọ́hùn ọlọ́ba lọ. ọlọ́jà oníṣẹ́ ọwọ́ láì ìní ilẹ̀kùn mi ní ònàdérò mọ̀bí. ọ̀rọ̀ ẹsẹ̀ gbọ́n kan. A'udhu billahi minash shaytanir rajim. ọlọ́run ní kọ́ wa síra rẹ̀ o. Bismillahir rahmanir rahim. Fafirru ila Allah. ọ̀dọ̀ ọlọ́run ni ó yá ẹ̀dá àjùkọ ẹ̀ máa sá lọ́dọ̀ ẹ̀. minhu nadhirun mubin. ọ̀tọ̀ sọdọdọdọ lọ. jẹ́ kankan fún yín tayọ kí n kìlọ̀ fún yín. ìkìlọ̀ tì ní ni pé ẹ sá lọ́dọ̀ ọlọ́run. ẹja sá lọ́dọ̀ ọlọ́run. ẹ máa pè é ẹni ọba pè ní ọ̀dà lóhùn. ṣe èyí náà nǹkan ṣe yìí ni àlá ẹnìkan fẹ́ gba 2,000 wọ́n sì gbé mílíọ̀nù lẹ́nìkan lọ́wọ́ òun sì ń rù lọ. òun sì ń rù lọ wọ́n tún wá kí
àwọn tó tò wá kí pé kán lè mọ̀ káwọn ọmọ ẹ káwọn sà ẹ ṣe wọ́n sà. wọ́n lé yìí náà fi hàn wá pé owó nàìjíríà owó ẹni ọ̀pọ̀ sí ọwọ́ àwọn kan. ọwọ́ àwọn kan ni ẹ sá mọ wẹ̀ mọ ọwọ́ àwọn kan. tẹ́ mọ̀ rí gbà ní ìsìn 15 naira lẹ́ẹ̀mọ̀ rí gbà. ní ìsìn bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹ̀yìn kan bá mú. kí ni ò jẹ́ mọ̀ rí gbà àwọn kan ti di mọ́. bí wọ́n ti bí yín náà wọ́n bí àwa náà ẹ̀yin náà sunkún wáyé àwa náà sunkún wáyé ni ẹ̀rẹ́ ni wá ni. ẹ̀yin kan wá há mọ́wọ́ ìyá wa ń jẹ àwọn kan. àdúrà lọ́kàn o. ọlọ́run ọgbẹ́ ìtọ́ wálé wa lọ́wọ́. فبجاء النبي الأمي محمد الذي تبعثه في آخر الزمان ètò gbèǹde tí ó jẹ gbẹ̀yẹ̀ wọn níbi bàbá tẹ̀yìn ìgbà kéde òtá ní musa tọrọ. àmọ́ ń fẹ́ àmọ́pọ̀ ń fẹ́. àmọ́pọ̀ ń fẹ́ ìsìn bọ̀ òun náà sì ń fẹ́ wọ náà. ìwọ rẹ̀ àwọn wá fi bẹ̀ ọ́. tó lọ́dọ̀ rẹ̀. fa awha Allahu ila Musa ọlọ́run wá ránṣẹ́ sí mú. afa ìwà islam kí lọ́lọ́run wá wí ọlọ́run ní jahuka indi ìwọ Musa náà iyì tiẹ̀ náà ń bẹ lọ́dọ̀ mi kódà wa innaka indi wajiha. ẹ jẹ́ lógúnlé nǹkan ìrẹ́ Musa ìwọ náà bàjẹ́. ìwọ Musa ìwọ náà bàjẹ́. ó bàjẹ́ ó wà lọ́dọ̀ mi. ó ń bẹ lọ́dọ̀ mi náà wa innaka indi wajiha kódà lọ́dọ̀ mi tọ́ wa ni ẹni yìí ni lọ́dọ̀ mi ọlọ́run. walakin fikum abdun yubarisni munsu 40 sanatan bil maasi. àmọ́ o ìwọ Musa bẹ́ẹ̀ ti kóra yín jẹ òní o ẹnìkan bẹ nù yín tí ń fẹsẹ̀ rẹ̀ hàn sí mi ń sẹ̀mí sì fi hàn sí mi fún mu sẹ̀mí ń tí wọ́n ń sẹ̀mí bọ̀ bẹ́ẹ̀ 40 ọdún ni. wá sí ro tiẹ̀ wòye oyún tó o ti yọ tó ní kọ́ mọ́ ọ lọ yọ dànù olówó tí ó wà nù ọ̀ràn yín o ti ní wọn yọ dànù. asabutu nafusi. atọ lamu ajidi ni sọlẹ. àfàwọn ẹwà sáà àtọ ìyẹn ńlá tí ó bá bọ́ sínú ìdílé mi Coca-Cola lẹ́lòmí irú lọ ọlọ́dà fún wọn Coca-Cola ní Coca-Cola street. mo ní ẹ máa rìn lùkì. ebi Coca-Cola jẹ́ mu lọ́wọ́ àbẹ̀ o tún ní. ẹ̀kọ́ ẹ̀ kó wọ́n fi Coca-Cola yẹn nígbà òṣèpé lè ṣe Coca-Cola ń bẹ wájú wọ́n wá fi sọ street yẹn ló kọ. ǹjẹ́ ìyànà kọ́ ṣe déédéé òbóró odò àbí. ọlọ́wọ́ jọ̀dọ̀ àfún mi tó ṣe tí wọ́n ti fi kíní kan já ìyànà òun ẹ gbà báwọn ẹ lọ já sí Asadam. ó tún ọjà lè báwọn náà. ọlọ́jà báwọn. èmi ní orin ìjọ kan. ẹ rìn kẹ bẹ́ẹ̀ bá wá fẹ́ rìn ẹ rọra jáde nílé kẹ mọmọ kéwù kan lẹ́yìn kẹ wá rọra jáde kẹ rìn ẹ ń kí ìṣá ìtàn ẹ rọra nasẹ lọ ẹ lọ wo ibẹ̀ àfa kẹ rọra páàkì báyìí kẹ mọ wọ́n máa nẹ́bí Ádámù. àwọn wà sí pọ̀ mi. wọ́n à sí pọ̀ kí náà ni. àní kò yé yín kò yé ní Coca-Cola. a jẹ pé ọ̀pọ̀lọpọ̀ yìí ti mọ tẹ̀ wí. ó ti yí àwọn kan bá ti sọ yìí ní Coca-Cola street. ìyẹn ni pé ọmọ rẹ tí wọn bá bí sínú ìdílé kan. n bẹ Coca-Cola n bẹ wọn bí tóun ti yọ dànù olówó tí ọba wà nù ìdílé mi nbẹ ló gbé lọ ọlọ́dà fún wọn bẹ́ẹ̀ àwọn dànù gara wọn rọ gbogbo ẹ dànù. Ọlọ́run lọ́mọ yẹ yẹn pàtàkì tí ń bẹ nù kìnní tá a fi ń ṣe gáìtì tá a fi ń gbọ̀nsẹ̀ ń tá a máa rí mọ́nu yàrá tá a Ọlọ́run lọ́mọ yẹ wọn látò tó tẹ̀ ẹbí bẹ̀rẹ̀ wọn dàbí. wọ́n fọ̀ síbẹ̀ nǹkan ṣe ẹ̀yìn kẹjọ́kọ̀ ká ìta àmọ́ ìrànjúmọ́ tíra títí bẹ́ẹ̀ bá wo tíra yẹn tún wọn lọ wo nǹkan mí náà kò sí yín nu tíra nísìnyí Coca-Cola kò sí ń bẹ. ni ó sì fi ṣe déédéé àwọn tó bá ti mọ bẹ́ẹ̀ wọ́n á rí gbóyè. afáwẹ̀ wàsílám fanadi fi nẹ́ẹ̀sì alẹ́ musa bá ń de ó wọ àárín àwọn èèyàn báyìí ń bá ń pè. ata yakhruju min bayni azhurikum ìwé ẹlẹ́sẹ̀ tó ń bẹ láàrin wa dákun jáde láàrin wa fabi mana'atukum torí ìwọ ẹlẹ́ṣẹ̀ ni lọ́lọ́run fi hánà omi fún wa láàfin rómi sábà àfẹ́ ìwà islam ń gbọ́ ẹ̀yà ara ni ẹ máa gbọ́ o fakọ́lẹ̀ musa. ẹbẹ̀rù fìtínà tó bá dé tí òní sọ ẹni ọkọ̀ pa nìkan. ó ní la tusibanna alladhina zalamu minkum khassa. ọwọ́ ni wa'lamu anna Allaha shadidul iqab. ẹ wọ́n ti ń dẹ́rù ààrẹ bàbá. èmi Ọlọ́run shadidul iqab. ó ní wattaqu fitnatan ẹ páyà fìtínà èmi Ọlọ́run kan tó ṣe pé la tusibanna alladhina zalamu minkum khassa. àwọn tó ṣẹ̀ mí nìkan àwọn nìkan kọ́ ni pé wọ́n jẹ ìyà náà bí lálàá ni. ẹni tí ò mọ́wọ́ mẹ́sì ó pè é. kò mọ́wọ́ kọ̀ mẹ́sì ó jẹ nínú yàrá. àyèrò yìí tó délẹ̀ yìí tani òpin nù èyí tó délẹ̀ kí la mà tó fà ní sí. Ọlọ́run ntọ́ ọba wò tẹ́lẹ̀ yìí fi dé Ọlọ́run fèrè jìn wá. àmì àfàwẹ̀ wàsílám àmì
ale musa ni woto bambe to ba jele se to lon wi inde dakun torí rẹ̀ lọ́lọ́run fi hana omi fún wa la afiru mi fakala musa dakun de láàrin wa ale musa tó wá dáhùn ó ní ilahi Ọlọ́run mi wa sayyidi ọ̀gá mi ana abdun da'ifun wọ́n ibo mami mi musa ọ̀lẹ́ni mi kódà wa sawti da'ifun ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin ohùn mi ò ká wọn ìwọ lóhùn ohùn mi ò ká wọn fa ayna yuballighu wa hum sab'una alifan aw yasidun bóun ó ṣe gbọ́ tí n bá ń pẹ nìkan ní ìnísìn ẹni wọn ó ṣe mọ̀ pé òun ní ẹni wọn ó ṣe mọ̀ pé wọ́n mọ̀ fa Allahu ilayhi ọlọ́dún wa Musa mo ní o ṣe tí mo ní o ṣe mí kà nìdá mo ní tiẹ̀ ní kó o pẹ́ ni mo ní o pè alẹ́ jẹlbalag ẹ wá mi ní ẹ̀lbalag kọ́ wa gbọ́ ọdún mi Ọlọ́run yìí wá èmi ní ṣe yìí o fakọ́ mọ́ mo náà di yan àná Musa ọba ǹdí bá ń pèpè wà kọ́ ọ̀la ń wá ń wí báyìí ayyuhal abdul aasi ìwọ wo ni o ìwọ wo lẹ́lẹ́ṣẹ̀ tó ń bẹ láàrin wa o allazi asa rabbahu mundu 40 sanatan láti 40 ọdún bọ̀ wá ìwọ wo ni láàrin wa dákun ló ti ń fọwọ́ rẹ̀ ló ń fọgbẹ́ akhrij min bayni azhurina dákun kúrò láàrin wa dákun dende kárí ọ kúrò láàrin wa owó làrí gbà yìí owó làrí gbà báńkì yìí epo ni ò sí mọ́ yìí epo là ń nára wa yìí ìwọ wo ló pilẹ̀ kínní yìí ìwọ wo ló dá wàhálà yìí lẹ̀ dákun táwọn ìjọba wa rí mítìnì sí wọn ò rí kankan sí kíkí dẹkùn fi dé yaba tẹ mítìnì lè yà dànù ìwọ tó o bá ṣe ìwọ dákun dídé ìwọ tó o bá ṣe lọ́hùn ìdè dákun jọ yú láàrin wa dákun sísè mo fi di ntọ́da yìí ìwọ tó o bá dá alẹ̀ dákun rédíò tó ló sì pọ̀ yìí ibi tó bá pọ̀ lọ tó ti lọ kéde ara rẹ lọ kéde ńbẹ pé ẹ má bínú ọmọ Nàìjíríà o ó sì gbé fóònù rẹ náà ni ọgbórí Facebook bó sì kọ́nu yàrá tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ bá fẹ́ bú yàn ní tẹ́ ẹ ṣe tiẹ̀ ṣe bẹ́ẹ̀ kí o gbogbo wa náà kárí ààrẹ Musa kọ̀rẹ́ nìkan ààrẹ Musa tó kíbò sí pé fàbíkà mọ̀nà lè má tọrọ torí rẹ ni Ọlọ́run fi hàn lójó fi rọ o fàkọ́mọlá Abdul Aasi ẹlẹ́sẹ̀ ni ó jẹ́ sọ gbogbo ọ̀rọ̀ tán ọwọ́ àdìdì fanazora zata yamini wa zata shimali ọ̀rọ̀ ra wò tún owó sí kọ̀rẹ́ nìkan kó jáde kó sì dúró kọ́mọ bọ̀ wá pòun ni ẹ̀rí wọ́n ní falam yara ahadanna kharaja kọ̀rẹ́ nìkan kó jáde kọ́mọ tọ́ Musa lọ pé òun ni fa'alama annahu al-matlubu ó ti wá mọ̀ pé òun lẹ́lẹ́sẹ̀ tí wọ́n ń wá òun ni wọ́n ń wá faqala fi nafsihi ń wọ́n sọ nínú ẹ̀mí ara rẹ̀ inni ana kharajtu min bayni hadha al-khalq. bí wọ́n ti pọ̀ tó yìí nísìnyí tí n bá ní jáde báyìí. láàrin àwọn ẹ̀dọ́ Ọlọ́run yìí. kí n wá gbé Facebook kí n pè mí ni. iftadahtu alayhi ala ru'usi bani isra'ila. àwọn bani isra'ila wọ́n ṣe mí bí o ti dá. wọ́n fà mí ya ni wọ́n yẹ̀yẹ́ mi ìwọ Ọlọ́run wọ́n yẹ̀yẹ́ mi tí n bá ń dé. wa in ka'aditu ma'ahum mana'u li ajli bí n bá tún wá ní jókòó pé kí n mọ̀ tú àti ara mi ìwọ Ọlọ́run ojú ò sí ní rọ̀ fún wọn. yín kó bá wọn ìwọ Ọlọ́run. mo ti kó bá wọn tẹ́lẹ̀ ọ̀rẹ́dì. mo ti kó bá wọn tẹ́lẹ̀ ọ̀rẹ́dì. afa ìwà ìlànà tí n bá wá ní ǹdẹ wọ́n yẹ̀yẹ́ mi ìwọ Ọlọ́run. La ilaha illallah. ẹ wò nǹkan ẹlẹ́sẹ̀ ọ̀dààmú. akẹ́kọ̀ọ́ ìlú bíi tẹ́ kéde o àmọ́ bí o tó bọ̀rọ̀ dé o ti sẹ́rí bá. ẹ mọ̀ gbọ́ Ọlọ́run sẹ́rí pé wọ́n ń dààmú. ìwọ náà tó ń gbọ́ wọnú látẹ̀mí náà ẹ jẹ́ sẹ́rí. kẹ́mi náà sẹ́rí kí wọ́n náà sẹ́rí. ká padà ẹ rí i pé nǹkan balance nǹkan da. àfẹ́ ìwà ìsìlámù ọlọ́mọ iye ọmọ ọlọ́mọ tí ń bẹnu ilé mi ọmọ ọlọ́mọ kí wọ́n ṣe tí ń bẹnu ilé mi ọmọ àlè. ìgbẹ́ ìmọ̀ tó ní. kẹrin èèyàn ò sì ní mọ̀. àti jọ ń ṣàdúrà. wọ́n ní tó fi dá mi mọ̀ bẹ́ẹ̀ wọ́n ní bóyá bẹ́ẹ̀ ni wọ́n bóyá ni wọ́n ní bá wọn bá kí bá ń ṣe tó bá pọ̀ wọ́n á ṣe tí ọ̀dẹ̀ wọn bá wọn wí èyí tó bá ẹ̀bùn lẹ̀. ilé sọmọ yìí kẹ́nìkan mọ́ gbà mí kó. ẹnìkan mọ́ gbà mí kó sí tán. wọ́n ní ẹ̀ máa fi èsì ru eléyìí o. eléyìí wọn sọmọ wọn. wọ́n ní wọ́n fi èsì wọ́n fi. nínú nǹkan fi èsì wọn jíjẹ́ pé ẹ fi èsì kì í sọmọ wọn. ẹ fi èsì ẹ wò dáadáa. àbí àwọn bàbá mọ́gàjì ń sọ̀rọ̀ lórí kálukú wa dákẹ́ bàbá wa ń pé gbogbo yín yan a sì ń sọ ẹ sì ń gbọ́. èwo ni ìmọ̀gbọ́n tí ìyá rẹ̀ wọlé. èwo ni ọ̀kan wa ni. ẹ dákun àwọn akẹ́rẹ́ mọ́gbà táwọn ìyá ti yín náà wọlé. ìyá tèmi kọ́. ìyá tèmi wọlé ẹ máa fi ta ẹ pọ́n ní ẹ fura sí kì í sọ ọmọ wọn. ìwọ̀n wí bẹ́ẹ̀ fa adkhala ra'sahu fi thiyabihi nadiman ala fi'alihi. Allahu akbar. ọwọ́ akiri ara rẹ̀ ọwọ́ akibọ̀nù aṣọ tọwọ́ afáwọ̀ islam bí kéèyàn ké èrè ọwọ́ agbádá nadiman
lẹ́ni tí ń regret ọkàn rẹ ti padà aláfíà àlìyí lórí àwọn tó ti fi ṣe lọ́hùn tó ti fi ṣe kódà yóò tó mọ sọkún mọ́. ilahi àwọn ni wọ́n lọ́hùn kọ́ni ataytuka taiban Allahu akbar mo dé mo sẹ́rí padà ọlọ́hùn gbogbo wọn pè yìí nísìn gbogbo wọn pè yìí o wọ́n ti sọ̀rọ̀ débi ọ̀rọ̀ mi mo jáwọ́ òun ìṣesìnàmọ́ ọlọ́hùn wọ́n ti sọ̀rọ̀ débi ọ̀rọ̀ mi mo jáwọ́ yìí ní pàyàmọ́ wọ́n ti ọlọ́hùn sọ̀rọ̀ débi ọ̀rọ̀ mi o mo jáwọ́ yìí ní bàtẹ̀dájẹ́ ọlọ́hùn ọ̀nà wọn wí yìí mo dájọ́ yìí ní dáyẹ̀ yẹ mọ̀rẹ́ wọn mọ̀ pé mi ní o wọn ò mọ̀ pé mi ní àmọ́ mo jáwọ́ o fa àkìbálí ní ìwọ́lọ́hùn gbà mí fanazalatil matar wọ́n ní kéwì tán afẹ́wà islam kéwì tán fanazalatil matar òjò dé òjò dé bàbá wa Alhaji àgbà bàbá wa Alhaji àgbà wọ́n níjọ́ wọ́n wá omi ńlọrin tọ́ wọ́n ní bàbá yìí sì sábà wọnú mọ́sálásí. kódà tún gbọ́ làbárí pé wọ́n tún sí ń lè kó ni wọ́n pè wọ́n pé wọ́n wálé ni. bàbá yìí sábà wọ mọ́sálásí wọ́n ní bàbá wa wà ní ìta wọ́n wá jókòó lẹ̀ wọ́n kírun tán wọ́n lọ bá wa ní ọbàjọ́ náà wá ní ọ wá pe bàbá ló kọ òun sì ń wò wá ran òun sì ń wò wá ran òjò láàrí gbogbo nǹkan oko ní ọ̀dẹ́ ayé ajíkàmọ́rù òun sì ń wò wá ran ẹgbẹ́ mọ́kẹ́fóònù rọ́bà. La ilaha illallah. mo gbọ́ ọ̀rọ̀ yìí lẹ́nu bàbá wa Sheikh Dawud Alfalla tí ń bẹ lórí Facebook. Allahu Akbar. wọ́n ní bàbá wa ní wọ́n lọ́hùn sórí pé jẹ́jẹ́ mi mo jókòó bí bàbá wọn ti wí ni. tẹ́lẹ̀ bí o tún mọ̀ sakọ́. tí a gbé ẹni tó kóró jọ́ ọ̀nà kí n lọ mí bàrí. mọ̀ pé nǹkan bẹ̀rẹ̀ lọ́dọ̀. mọ̀ pé ẹ dá nǹkan mọ̀. ìwọ tó o bá ti ṣe bẹ́ẹ̀ o pínrín òjò ò ní kán. òjò kan ò ní kán. òjò kan ò ní kán ẹni bá ti gbé wà pàrí lérí báwọn. àṣẹ ẹ dá nǹkan mọ̀. ẹni bá ti gbé pàrí lérí báwọn ẹ mọ̀ wá tẹ́lẹ̀. àṣẹ mọ̀ pé Ọlọ́run bẹ lọ́dọ̀ wa. ọyẹ gbé kí ni. ọyẹ gbé mẹkìrìfọ́ọ̀dù wa kí n bá Ọlọ́run sọ̀rọ̀. pínrín. wọ́n ní bàbá wa Alhaji àgbà ní bàbá wa Dáúdà Gbẹ̀dẹ ọlọmọsà bàbá sàlìkún àlàáfíà ara mi ọ̀dà ń bẹ lórí Facebook báyìí wọ́n wá ní bàbá ní ìwọ Ọlọ́run sórí pé jẹ́jẹ́ mi mo jókòó ìwọ Ọlọ́run. bàbá wa àlùfáà ńlá gbẹ̀rẹ̀ tẹ̀ dá kan àwọn náà rìpọ́ọ̀tù tó dáa ni nígbà wọ́n rí tó dáa. wọ́n ní ìtọ́ dá ọ̀rọ̀ yẹn lẹ̀ tán fi sọ ìjẹ́ mọ́ gbogbo báwọn àfáà ti ń ṣe láyé lónìí. wọ́n ní bàbá wa Alhaji àgbà wọ́n ní bàbá wa Alhaji àgbà ní ìwọ Ọlọ́run tó o sì rí i pé jẹ́jẹ́ mi mo jókòó gbogbo jàmọ́ ẹjẹ́ ake kúlẹ̀ wọlé ọlọ́wọ́ sọmi bàbá Dáúdà Gbẹ̀dẹ bàbá àfa ńlá Dáúdà Gbẹ̀dẹ ni wọn èké tán omi sì dé. wọn èké tán. kàwá kèmí àti wọ́ akéésà ajá àfa kọjá nkankan ìwà téèyàn fi já tí fi já ń bẹ lọ́wọ́ wa ni. ẹ fi fún mi lápèjúwe kan èkúté inú ilé gẹ́ndé ń dà fà mí làwọn ń dà láàmú. gbogbo oògùn téèyàn fi rí èkúté lọ́ra èkúté òkú. mo kọ tán. èkúté lọ pati ń. ọmú kìíní rọ́bà tí wọ́n ní mọ gọ́ọ̀mù ọ̀nà èkúté wa ń fò kọjá. ń da kọjá yìí òun ti mọ wa da kọjá. yà ń fò. tọ sẹ́ni yìí wọ́n wá pè pé wọ́n ṣàdúrà nùlù. yàn wá gbà. èkúté gan-an ló mú ní òrímù yìí. ọdẹ náà ń fà kalẹ̀ ọfẹ ẹran sí ọkẹ kalẹ̀ ní èkúté sì jẹ gbogbo ẹran tó yẹyẹ náà ń fà ọ̀tá. ẹ tó wá wòye tẹ̀síta pé jọ ní gọ́ọ̀mù òun wá ń ferí ẹ̀ kọjá. info ni sẹ. adétúmọ̀ bí àwọn kan ti lọ. Ọlọ́run kí àwọn Alhaji àgbà sí àṣàlékún kẹrẹ fún wọn. àti gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n rí kọjá tí wọ́n rí bẹ́ẹ̀. èyí tí wọ́n rí báwọn. وعاش قوم وهم في الناس أموات. ọ̀gbẹ́ni yẹn ti ń bẹ táwọn ń sẹ̀mí lọ́wọ́ lọ yé nísìnyí kú sí ni wọ́n. kọ́dà wọn ò dípò ẹnìkan. àmọ́ tọ́lọ wọn ò dípò ẹnìkan kan lára àwọn kan láfi ń bẹ lọ́hùn yìí wọn ò sì sí láyé mọ́. a sì fi tí wọ́n ṣe sáyé a sì fi ń bẹ lọ́hùn. tọ́ba tiẹ̀ kan pé gbogbo ọmọ ọlọ́mọ tó dé èèyàn látara wọn Ọlọ́run gbàdúrà ní fi ń gbà náà lọ́lọ́run fi ń gbà ìwọ olówó ta ń dé èèyàn lára rẹ. àfa ti ń dákọ ẹ̀yin Ọlọ́run bàbá wa ń tẹ̀ gbá ní. ojú tì wọ́n títí. ojú Ọlọ́run tì wọ́n títí àwọn wá ń pé ẹ̀yin Ọlọ́run nínú gbogbo àáfàá tí ń bẹ lọ́rin àáfàá alẹ́ ẹ̀gbá ní pé ẹ̀yin Ọlọ́run látara àtijú Ọlọ́run. bẹ́ẹ̀ bá tún ní a máa sí ti bàbá wa Ahmed Rifai abikan nísìn a tún sọ yíwù náà lọ gbáà àwọn òjẹ haramu tí wọ́n ikú láyé. kọ́dìmá takọ́ mọ́. bí wọ́n bá kó wọn ní ìmọ̀. bàbá wa ń lé abikan bẹ́ẹ̀ bá ru owó dé wọ́n ní èyí tẹ́mi ọ̀nà ní lábíyàwó yìí kí láfi ṣe tó báwọn. kí láfi lè ṣe tó báyìí ẹ lọ wọ àwọn tí Ọlọ́run bá ní ká lọ́wọ́. àwọn àfa kan wá fi jìbìtì gbà nísìn. jìbìtì wọn fi ń jàgbá nísìn. sẹ wá ní wo bàbá tó wá bímọ Ọlọ́run kó bùn wa lọ́mọ tiwa
àfa Sheikh Adam Abikan Alubarika gbogbo bó ti wù kí wàhálà ò tó nísìnyí tẹ́ bá dọ̀dọ̀ ẹ̀ nísìnyí wàláyì gbogbo ẹ̀ tí ẹ̀ wá dí àti ẹ̀ wá gbọ́ ẹnìkan ò pè ẹnìkan ò sí kan ọ̀dà ẹ máa lọ ọba tí lọ́tún lẹ́ wá wàláyì tàlá àfa Adam Abikan ní sọ pé ẹ lọ mú ẹ fún àmọ́ ẹ fi 100,000 kalẹ̀ owó ara rẹ̀ ní òfìsè kan yà gbẹtọ ẹ máa lọ ẹja máa ti Ọlọ́run yóò sì rí bẹ́ẹ̀ ní nǹkan dá mi lójú tí mo mọ̀ ni. ọ̀tún ni lọ mú 100,000 wá nǹkan dá ọwọ́ ni ọlọ́ mú 100,000 wá ṣé kí n jí gbé ni. bàbá wa ló lè ní àní ara wọn ń bá wọn jálàbí ọgá tí ẹ gbé mi jálàbí kà ń bá wọn jìbìtì là ń bá. àbáwọ̀ yọ̀ àfa mọ́lùdì kan pè mí bá débẹ̀ mọ́ bá wọn àbá yìí wọ́n pọ̀ lọ gbá àmọ́ ń gbà mo ti rí wọn mo ti rí pé àwọn jàgbà ní wọ́n ṣe wá sí èyí ṣe wá sí tán ní tèmi kó mbẹ́ tí mo délé dẹ́nẹ́ àfa àti wọ́n pè mí wá sí bá pè mí wọ́n á kà mọ́lẹ̀ ni mo ní kí ló dé wọ́n ní gbọ́n tá a fà wí wọn àwọn àyà yìí ni ṣé wọn ló ní wọn mọ wí àwọn àdékọ́lá àjọ ń ṣe yìí olóhùn ní ṣe kí ni òun ò délé àfa kọ́dọ̀ òun múra yàn sí wọn ni ẹni báyìí lòun wọn náà kọ́ bá ń pè wọ́n ni wọ́n fi wá ó lè ebá àfa lẹ́yìn náà wá sí ibi Ọlọ́run bá darí òun wá sí lòun. ibu wá sí náà ibà wọn gan wí. ebe yẹn ló ń wá sí náà òun náà dáa ni. La ilaha illallah. ẹni ọba ti mọ̀ kọ́ kẹta báwọn ọ̀farabọ́n ni. fanazalatil mataru ya sheikh àfa ìwà islam. òjò bá dé. òjò dé. a máa pàdé pẹ̀lẹ́pẹ̀lẹ́. fakọ́lá musa ilahi bima sakayina ana musa ni ìwọ Ọlọ́run ọba mi bima sakayina ààrẹ lẹ́sẹ̀ kankan ẹnìkan kò sì jáde kí ló wá rí tó fi ṣe tó mi fi dé yìí ọwọ́ ni wà má kharaja min bayni adhhurina ahadun ààrẹ nìkan kọjá àdúgbò kó òun sẹ̀wọ̀ Ọlọ́run bóòlù mi ṣe wá dé faqala Allahu ya Musa Ọlọ́run ní wọ Musa kọ́ni tóbutò lè àṣì ẹni tó sẹ̀mí fèmí rẹ̀ lẹ̀ ó ti túbá fèmí Ọlọ́run. ìyẹn ni pé bí nǹkan bá le tó le Ọlọ́run ọba gan kọ́ wa sí rẹ̀ astagfirullah ni ma se. ẹ wo bàbá alájàgbá bàbá wa lásàrò wa ní gbogbo wa nísìnyí bá a ti kọ̀ tó yìí a ṣe astagfirullah innahu kana gaffara wọn kọ́kọ́ kí ayé àlè tá a jà fún wọn yursilis samaa midira aleikum midira la ilaha illallah aleikum bi amwali wa banina wa banina wa yaj'al lakum jannat wa yaj'al lakum anhara bàbá wa kí báwo tán bàbá wa ní tọ̀. ṣé mọ́lá Buhari wà ń bẹ̀. mo ná afa kúmọ̀ dá ọlọ́musa bá wa kẹ́wọ́ tí mo gangan sẹ́ni bẹ́ẹ̀ tí wò náà mi jọ tún jánásì fún bàbá wọn bẹ́ẹ̀ ni ẹ wò wọn wájú Ọlọ́run kí n mọ jánásì. bẹ́ẹ̀ni èmi náà sì ṣe wá sí lójú wọn apá náà yá ṣe èmi náà ti ṣe lójú wọn. ẹ ṣe fáwọn ọmọ náà pété sáà sọ fún yín ẹ rí tiwa báyìí ní. ṣe rí tiwa ṣe rí pé ọba ti wí fún yín. àwọn oníṣẹ́ fáwọn olè ẹ dákun ẹ̀yin olè o àfọ̀rọ̀ yín sọ̀rọ̀ Ọlọ́run ni Ọlọ́run jọ dáa fún yín wàlá àbú yín yọ yẹ yín o àwọn oníṣẹ́ wá sí fún wọn. àwọn oníṣẹ́ wá sí fáwọn olóṣèlú ní yàrá kìí ẹni tí ọba sòṣèlú tiẹ̀ tọ́ da òun yóò padà sí wá sí fáwọn náà. ọ̀dà àwọn olóṣèlú tó ṣe pé wọn ò ṣàánú àwọn tó bá wọn ṣiṣẹ́ wọn ò ṣàánú àwọn tó bá wọn jìyà wọn ò ṣàánú àwọn tó bá wọn ṣe wàhálà bóòlù láàfin dá wọn mọ̀ níjọ́ àlùkìyámọ̀ pé àwọn olóṣèlú jẹgúdújẹrá ni bóòlù láti dá wọn mọ̀. sẹ́ẹ̀rí akànyẹn rí kó olóṣèlú bọ̀ bá ti gbé bó ti yẹ kó gbé ní tí ó ṣẹlẹ̀ sí náà láàfin dá wọn mọ̀ Ọlọ́run ti pèsè kalẹ̀ ni. ó ti pèsè kalẹ̀. ó ti pèsè kalẹ̀. ẹ dákun ẹ ṣe dáadáa gbogbo oníbò ẹ dákun ẹ ṣe dáadáa gbogbo ẹ̀yin tọ́lọ́run gbé sí nìkan ẹ dákun ẹ ṣe dáadáa gbogbo ẹ̀yin táwọn yẹn ń tẹ̀lé ẹ dákun ẹ ṣe dáadáa gbogbo ẹ̀yin tó ti pé bí wọn ò rí yín wọn ò jẹ ẹ̀yin náà ẹrántí Ọlọ́run o ẹrántí Ọlọ́run o. tí wọ́n ní ń bẹ lọ́wọ́ rẹ̀. tí wọ́n ń bẹ lọ́wọ́ rẹ̀ ni. Ọlọ́run yá Musa. yóò fún Ọlọ́run darí wọn síbòmí. yóò darí wọn síbòmí yóò tún wá dùn ju ọ̀rọ̀ tiẹ̀ lọ. tó bá wọn. yá Musa. ìrẹ Musa. ìwọ Musa o ètò ń béèrè ni pé tàwa lè lẹ́sẹ̀ ẹ̀rẹ́ nìkan bó mo ṣe wá sọ omi kalẹ̀ ẹni ọ̀sẹ̀ mi ti túbá àṣẹ àtá ibòmí náà zambi kamala zambala bẹ́ẹ̀ bá ti túbá kò ń bí ẹsẹ̀ sẹ́sì náà lọ́wọ́ fi ba yé tiẹ̀ jẹ́ ọwọ́ arunú òtúbá òtògẹ́ o ọ̀wá sí mọ́ ọlọ́ọ̀lẹ́mi náà mójú kó o sẹ́lẹ̀gàn ni ọwọ́ ayọ̀ mo túbá Ọlọ́run ìní sẹ́mọ́ Ọlọ́run o sì sẹ́mọ́ lóòótọ́ Ọlọ́run ní mo yọ̀ọ̀dá rẹ̀ àáfàwẹ̀ wà Islam Ọlọ́run ní inni lam afdahu wa huwa ya'sini ìjọ tí ń sẹ̀mí ìyẹyẹ rẹ̀. La ilaha illallah. Allahu akbar.
ìjọ tí ń sẹ̀mí ni ń wọ̀ yẹ̀yẹ́ ìmọ̀dọ̀ tiẹ̀. ṣé ń gbọ́ wá túbá tán. fàkẹ́yìn fàbáhù wàhùwà yuti'uni. ní sèǹtọ́ wa tẹ̀lé mi tó sẹ́rí padà gbà ní kí wọ́n tó ṣé gbàdá ni kí wọ́n fi hàn èmi èsì ìsolófòfó. èmi èsì ìsolófòfó ọgbọ́n báyìí ṣé bí nà mọ́ mi wọlé àtà. iye olófòfó sọ ọgbọ́n gbogbo tí ń ṣẹlẹ̀ káàkejì lọ mọ̀. àdánwò tó wá báwo ni pé ìborí rojú kan lọ. ẹyọ kan yìí lẹ́nu wọ́n bá ìborí ṣe rẹ̀ pé fìlà náà ni wọ́n ti fi dá a mọ̀. wọ́n sì fi dán ọmọ pé n tó ń bọ̀ nù ni. ọ̀bọ bàtà kalẹ̀ wọn pé lágbájá bẹnu lé yẹn. gbogbo tọ́sẹ̀lẹ̀ ńlẹ́kẹ̀rin òun ni ọmọ ni ọmọ. àní wọ́n bọ́ bàtà kalẹ̀ wọn pé lágbájá bẹnu yẹn abóòlẹ̀ tán àkọ́níjẹ́ yọ̀ kan yìí. òun ló ti lu láàrin wọn pé òun náà sì ní ń sọ̀rọ̀ àwọn tọ́jà ní káwọn lánàá ni gbọ́n kan wọ́n sọ fófó mọ́ dákun torí wọn Ànábì ló fófó ní wàlìjẹ́ náà. gbogbo kẹtọ́ bá ti dàrú ìwọ́n bá wà dáadáa ọ̀nbẹ̀nbẹ̀. ọ̀nbẹ̀nbẹ̀. èyí ti ṣe o ti pọ̀rọ̀ rẹ̀ ò lójútu. La ilaha illallah. gbogbo nǹkan bá ti wá di pọ́ dàrú táwọn bá ti alágbájá yọ̀ mọ̀ bẹ́ẹ̀. yọ̀ mọ̀ bẹ́ẹ̀ nù wọn. ẹ ti dákọ̀ alájẹgbẹ̀lẹ̀ kan ló ń sábà kẹ́ wọn bàbá kọ́ sàdúà mí. àmógede pé bàbá dá wọn máa ń ṣe ìrònú àwọn ṣe kẹtọ́ dá wọn alájàgbà lọ́wọ́ sí ni. wọ́n lè má lọ́wọ́ sómi àmógede pé wọ́n dá wọn akọni gbogbo ẹ̀ kì wọ́n. La ilaha illallah àṣẹ bí wọn náà bá da tiẹ̀ náà lè. tiẹ̀ náà da àmọ́ gbogbo kan wá ń dàrú pé ò sí ń bẹ̀ wọ́n sì pé wà dáadáa yóò wà ń bẹ̀. ọwọ́ ń pé ibi abá wà ní tá a bá fẹ́ kọ́ ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀lẹ̀ wọ́n máa ba bẹ̀yẹn jẹ́ lẹ́ni. rántí Ọlọ́run tiẹ̀ náà ń bọ̀ wá bàjẹ́ lọ́la. tiẹ̀ náà ń bọ̀ wá tiẹ̀ náà ni. tiẹ̀ náà ń bọ̀ wá bàjẹ́ lọ́la. gbogbo ẹ̀yin tẹ́ farabalẹ̀ tẹ́ gbọ́ ètò Ashabul Janna humul faizun Diamond 88.7 ibi Ọlọ́run darí wa lórí nìní bóò ni wọ́n ti rí bóò lèmi ti rí ṣé wà mí ó mú mi wà Al-Janna ṣé wà tiẹ̀ náà ó mú ọ wà Al-Janna ṣé bóò ti ń ṣe yìí ṣé yóò mú ọ wà Al-Janna. ìjọ tọrọ àforíjì fi ìtọ̀ wà tẹ́lẹ̀ mu. ẹ̀tọ́ ǹjẹ́ bí bóò ti wá ń ba lọ ọkàn rẹ ti ń sọ fún ọ nafsul lawama ń bọ̀ ọ sọ̀rọ̀ which is guilty conscience ń bọ̀ ọ sọ̀rọ̀ yìí pé o sì padà o ti tó dọ́mọ àádọ́ta ọdún jáwọ́ ń bi à ń fọwọ́ gbé gbogbo àyà láyà. ẹni ó ṣe pé gbèsè ni òjò ọgbádùn ọwọ́ kò tí ì rí tí ó ṣe mọ́ ọwọ́ lọ takùtù ọlọ́run. tó o dìbò tí ń sẹ́sẹ̀ fún mi la tó ń bẹ ẹ̀hún tó ń sọkúnṣe ẹ̀rín ń bọ̀. ẹ̀rín ń bọ̀ yóò dá. ìwọ náà jọ́bọ́ kẹrẹ tí ń bọ̀ sọ̀rọ̀ pé ọjàwọ́ bíi tí ọ̀dà gbogbo ọmọ tó bá láyà ọ̀sàgbákò lọ́dọ̀ tiẹ̀ àfikọ́wọ́ rẹ̀ ọkàn kí wọ́n tú bó ti ṣe tó nìyẹn lọ́fẹ́ mọ bó ti ṣe tó o sì bẹ̀rù Ọlọ́run ábùn wọn náà lọ́mọ obìnrin wọn rùnrùn yóò kunná bí ata ni. àwọn alájàmú ń kọ́. gbogbo ẹ̀dá kan alájàmú ẹ má mú mọ́. gbogbo ibi tí ó yẹ ká ti àwọn ọmọ bá ń títí. gbogbo tí ó yẹ ká bá lẹ̀ lẹ̀. ẹ̀yin tẹ́ ẹ lọ mọ̀dámọ̀dá rẹ̀ bí làbùsẹ̀ rẹ̀ kò ìgò wọn ń lò tẹ́lẹ̀ ẹ wá ti mú wa tò sí nísìnyí tó bá ti á ní ìlò kan tí ò tó nǹkan òun náà wá ń rí ra. bẹ́ẹ̀ bá dẹ́sẹ̀ mọ́sálásí ń bò mí ń jọ mi ẹ sì bá kíní lẹ́sẹ̀ mọ́sálásí báyìí. kí ni yóò wọ mọ́sálásí. kíní ń wọ lẹ́sẹ̀ mọ́sálásí àjálù. kálukú mójútó mọ́ rẹ̀. àgbọ̀nmú. èkejì àgbòrò Ọlọ́run ta ìtàkùtà ló ń tà mọ́. ìyá àgbòrò Ọlọ́run ta o sọ fún ọ̀tá tàkùtà ìwọ náà sì bí mọ́. ọwọ́ á lu gbogbo ẹ̀ pọ̀. ọ̀ ń da gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn. àwọn aranjú wọn. wọ́n ranjú wọn. tiẹ̀ ń pa ilé ẹni mo jókòó ń tà mí inú sàmùkẹ́ inú ìpadà njọ́ mi tí ọmọ sí bá mo wá rẹ́ nìkan tí ń ru àgbo bọ̀ wá mo kọ́kọ́ fẹ́ pè pé ìyá mo wá rò pé tí wọ́n bá sọ̀ kalẹ̀ ní àwọn yàrá pé kọ́dà bá àwọn alájì náà ibi àjámu ni wọ́n ń bù fún wọn tí ẹ máa lọ ìyá lọ́wọ́ bí ẹ má rú gbogbo ẹ̀ pọ̀ mọ́ ẹ jí wọ́n dá èyí tí bá ń tọ́ tí wọ́n mọ̀ kọ́ tí ni. wọ́n ṣe mọ́lúdì ẹ wá gbàgbọ́ wá bẹ́ẹ̀. kí ló dé kí làgbó wọn. ẹ wá tó àwọn ìyá alágbó wá tó bí mọ́lúdì nǹkan kí nǹkan ni. kèé sàgbó kí ni làgbó wọn. àfẹ́ wàsílámù ẹ máa jáde. àgbò. mo búra pẹ̀lú Ọlọ́run ọba tó dá mi àfẹ́ wàsílámù pé wàlláhi tàlláhi súnmọ́ bí láìlà ohun tí mo rí ni àwọn alágbó wa tó lọ àgbókọ̀ wọn wá tàkọ̀sẹ́ tí ó tún máa gbó alẹ́ kíní ìwùn ni wọ́n dọ́gbọ́n gbé wá wọ́n sì ń rà ẹ wà lẹ́nu mi tẹ́tí máa ṣe tọ́lọ́hún kọ́ kíní ìwùn ti wà nù ara. azikiri tẹ̀ gbé kàfíyì ni wọ́n pè é zikurullah khafi. ẹ dákun ẹjẹ aronúpìwàdà. má dùn kan mọ́ bó olú ọlọ́mọ. ìwọ àfa tó ní kátàlí lọ́wọ́ tó ìgbẹ́ ni ọba ti tàka sí tiẹ̀ ọ bàjẹ́ àtàwọn ọmọ tiẹ̀ náà ń bọ̀ wá bàjẹ́ rántí tí ó bá kú òun bẹ́ẹ̀ ni. kìlọ̀ fúnra gbọ́dọ̀ o torí kọ̀mọ̀ mi ò ẹ̀gẹ́ ni. kọ̀mọ̀ mi mo gbójú oṣù ní sí o. ìwọ òjò kò ní sú gbójú bá sú Ọlọ́run fẹ́ sú ni. Ọlọ́run fẹ́ sú ni. ọ fẹ́ sú ni. n ó pe kójú oṣù yọ wàárọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀run lábẹ́ kásí àwọn ọlọ́ọ̀sìn ọ̀wọ́ ẹ dákun ẹ bẹ̀rù Ọlọ́run bàbá kátàlí. ẹ tó mọ gbọ́n àlájá gbà bàbá ní ọmọ wa sọ gbogbo yẹn pé yín rẹ bàbá ní ẹ farabalẹ̀ ẹ dájú kọ òun náà ẹ lẹ́rùjú òun náà jọ àlìkìyámà. ẹ wò nǹkan ẹ wo bàbá wa àlájá gbà. ẹ wò nǹkan bàbá ní yín rẹ ẹ ní gbogbo ẹ tí bá wà farabalẹ̀ pé ẹ ṣe sùúrù bẹ́ẹ̀ bá rẹ yín wa. àròjù yín wọ́n jọ àlìkìyámà. ọ̀rọ̀ yín wa kò sí nbẹ̀ o. ọwọ́ kẹ bàbá. ọ̀rọ̀ yín wa kò sí nbẹ̀ ni àfẹ́
a fẹ́ fún àwọn tí ó bá pè wá ó wọlé dá bẹ́ẹ̀ kó tiẹ̀ jẹ̀bùn yìí díẹ̀. kí wọ́n jẹ̀bùn yìí lónìí ẹ jẹ́ díẹ̀ wọ́n gbogbo ẹni tí ó bá pè wá wọlé mo fún yín ní ìṣẹ́jú 5 ká pè wọlé ọlọ́run bí a bá ọ̀rọ̀ wa dé lónìí ni pé kí gbogbo wọ́n sẹ́rí padà sọ́dọ̀ Ọlọ́run. ká padà sọ́dọ̀ Ọlọ́run kálukú ọmọ bóun ti mọ kọ́ wá túbá ìwọ ọkọ tó tọ́jú ilé ìyàwó ní ṣe ń tẹ̀ ń jẹ ìyàwó ní raṣọ ilé ìwé ọmọ ìyàwó ní ra bàtà ọmọ ìyàwó wa sọ pé ǹjọ́ wọn ò sí ilé yàrá yìí ìwọ ọkọ dákun padà túbá máa tọ́jú ìyàwó rẹ jẹ́ wọ́n raṣọ orí rárá rẹ. kọ̀ọ̀dà fún wọn lé ní nanta ngbẹ yẹn fẹ ọfẹ yẹ ọkọ ọra tusi ọra wàrà káyọ mọ ọwọ agbè lọfà lè. ẹ máa já ìyàwó tó wọn bẹ àwọn ní tá jẹ ní. ìwọ̀n kan gún bẹ̀rẹ̀. aláàní tá jẹ ní lè. àgbà tó gbogbo ẹ̀yin náà mọ̀rú àsìkò tá ń lò lọ́wọ́ yìí ni gbogbo ẹ̀yin náà mọ̀rú àsìkò tá ń lò lọ́wọ́ yìí. àsìkò rẹ̀ ń lò lọ́wọ́. àbẹ̀ mọ̀rú àsìkò tá ń lò lọ́wọ́ yìí ni. ẹ máa ṣe bàbá ti gbà jẹ́lu àwọn iléèwé ó dùn. Sheikh Imam Kabir ìmáàmù wa àgbàánu ní masalasi alhaji wa òkúbi ní òkòlówó lọ́hùn ọlọ́wọ̀n ní pààyàn Imam Kabir àwọn ni wọ́n múlẹ̀ ti àfáwọ̀ Abdulraufi ajánásí owó àti àgbáyé ẹ bá ti rí 5 and 6 ni wọ́n ọlọ́wọ̀n ní pààyàn lẹ́kùn ètò orí dàrúmọ́ yín lọ́wọ́ àfáwọ̀ Imam Kabir òkè yín púpọ̀ inshallah àfáwọ̀ Islam à ń retí ẹni tí ọ̀kọ̀ọ̀kọ̀ wọlé sẹ̀mó ń bẹ ńlẹ̀ àfáwọ̀ Islam kakọ́rẹ́ ní tí ọ̀kọ̀ọ̀kọ̀ pè wá ni nọ́mbà wa tẹ́ ẹ máa pè wá sí òun náà ni 09136 556 952 lẹ́ẹ̀kan sí 09 wa aleyka salaam wa rahmatulah wa barakatuh mo lè ti ń pè wá. ìtàbẹ̀rin kí ló kọ yín. Muhammad Gami nọ́mbà kílẹ̀ mú ìbéèrè mẹ́ta níbẹ̀ ńlẹ̀ ẹ máa gbọ́ number 1. ìbéèrè alákọ̀ọ́kọ́ lọ báyìí pé mélòó ni àwọn ènìyàn tó tẹ̀lé Ànábì wa Musa tó tẹ̀lé jáde lọ. láti lọ bẹ lọ́hùn. bẹ́ẹ̀ o ti ṣe mistake mọ́kànlá tiẹ̀ ni afáwọ̀ ìwà Islam. láti kó tá a wà yìí Rabbi ij'al hadha al-balada. àdúrà tá a máa ṣe ìníbẹ̀wò Ọlọ́run Rabbi ij'al hadha al-balada amina. láti àná Ibrahim ní Maka. naam wa aleyka salaam wa rahmatullahi wa barakatuh kí lórúkọ yín bọ̀lẹ̀ tí ń pè. Muallimatu Ishaqa nàbà kílẹ̀ múnú nàbà mẹ́tẹ̀ẹ̀ta yìí. dákun bá ń bí. nọ́mbà 1 lọ báyìí pé mélòó ni àwọn ènìyàn tó tẹ̀lé Ànábì wa Musa jáde lọ ṣàdúà tí wọ́n lọ bẹ lọ́hùn. máa bọ̀ wá gba sẹ̀mó máa bọ̀ wá gba sẹ̀mó ni ambassador Tajudeen lóní á fún ọ ọlọ́wọ̀n ní palẹ́kùn máa bọ̀ wá gba ọ̀sẹ̀ Muallimatu Ishaqa ọlọ́wọ̀n pẹ̀lú rẹ̀ yá dáadáa. wa aleyki salaam wa rahmatullahi wa barakatuh kí ló kọ yín o ajá ń bọ̀lẹ̀ tí ń pè. Ummu Amida láti Coca-Cola Road ẹ gbọ́ ètò yìí dáadáa wọ́n ti mú number 1 wọ́n sì ti gbà á ọwọ́ àkùbẹ̀rẹ̀ méjì ńlẹ̀ èwo lẹ́mú. afa. ìbéèrè ẹlẹ́kejì lọ báyìí pé kí ni nǹkan tó ń ran ìṣòro tá à ń kojú lọ́wọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà báyìí kí ló ràn wá. ó ti parí máa bọ̀ wá gba spaghetti mẹ́rin ní Diamond 88.7 máa bọ̀ wá gbà tatún ni Rabbi ij'al hadha al-balada amina. ká máa ṣe kọ́ pọ̀. ẹ kú lẹ́gbẹ̀ẹ́ rédíò ẹ kú lẹ́gbẹ̀ẹ́ àbíkẹ́ yín lọ́lẹ̀ yẹn yẹn pátápátá ẹ máa sálámà dáadáa kò ní tètè ń jà alaykum assalamu alaykum wa rahmatulahi wa barakatuhu. aleykum salaam wa rahmatulahi wa barakatuhu kí ló kọ ọ̀rẹ́ ń bolo tí ń pè. Abdul Hakim láti Surulere nọ́mbà 3 lọ́sẹ̀kùn lẹ̀. ìbéèrè ẹlẹ́kẹta lọ báyìí pé kí ni Ọlọ́run bá ṣe fún ẹlẹ́ṣẹ̀ inú ìjọ Ànábì Musa tó lọ́n fi rọ̀jò fún àwọn ìjọ náà. torí kó túbá ọgbà máa bọ̀ wá gba sẹ̀mó ní Diamond 88.7 wá gba sẹ̀mó wọ́n gba gbogbo ẹ̀bùn yìí tán lónìí ni
gbogbo ẹ̀mú yín ni wọ́n gbà tán yanyan àdúrà ni ká máa ṣe lákun ọ̀dọ̀wọ̀ yín. ìyá wa tó bí àfa wa Khalifa Salmanu Alaye ìyá dáadáa ìyá mi ọlọ́wọ́n bá pẹ̀lú yín. ìyá wa ìyá tèmi gángan alhaja oníye pọ̀ lókè ìlérú lé ọmọ òsèémọ̀ ní ẹ lo àlàáfíà dọ́jọ́ alẹ́ ni. ìyá mi ìyá Buhari ní asadam ọlọ́wọ́n ní pa ọlẹ́kùn o kẹ́hìndé àníkẹ́ ọlọ́wọ́n ní dààmú yín. afẹ́ wàsílám kí ni ká mọ̀ sí báyìí tọ́ra lọ́rùn. àdúrà lọ́kàn o gbogbo bí tá a bá sì wà dúró nílé ká darí ọkàn wa sọ́dọ̀ Ọlọ́run rabbi ij'al hadha al-balada amina bí kúrò Ọlọ́run ni wọ́n bá mú ni bí la ilaha illa anta subhanak inni kuntu minaz zalimin bí astaghfirullah innahu kana ghaffara kálukú ọmọ má béèrè pé mélòó ní í ṣe ká máa ṣe ká fi pàdé àánú Ọlọ́run. afẹ́ wàsílám ọkùnrin kan bẹ ní Ọ̀fà à ń pè ní Ìsíkẹ́l ọba ọ̀dọ́ ọmọ kékeré ni ìmọ̀ wá sí ìmọ̀ pé wá sí lọ́dọọdún àtún lọ bẹ̀rẹ̀ ọ̀sán yìí insha allah ọwọ́ ni ẹ̀dákun àdúrà ni mo fẹ́ kẹ́ ẹ sí ẹ wo Ìsíkẹ́l ìbá ó ní ẹ̀dákun àdúrà ni kẹ́ ẹ wá sí fún wa ó ní gbogbo ẹ̀ yíwọ́ ó ní wá sí tẹ́ ń bọ̀ wá sí fún wa lónìí bẹ́ẹ̀ tí wá lọ́dọọdún yìí tẹ́ ń bọ̀ lọ́fà yìí o àdúrà ni gbogbo ọmọ Ọ̀fà pátápátá ẹ pàdé wa lọ́dọ̀ Ìsíkẹ́l ọba lágbára Ọlọ́run lọ́sàn yìí insha allah gbogbo wa náà wo bí tá a bá wà ká máa bí Ọlọ́run ní ká máa ṣe é ládùúgbà. alẹ́ Ibrahim ni wọ́n Ọlọ́run ó ní rabbi ij'al hazal balada amina. rabbi ij'al hazal balada amina. ó ní wọ́n Ọlọ́run ij'al hazal balada bá ń ṣèlú yìí ìlú Mákàtà ń wá ń lọ ní náà ni ó ní wọ́n Ọlọ́run bá ń ṣèlú yìí ìlú Mákàtà ń lọ umura ń bẹ ní náà ni ó ní wọ́n Ọlọ́run bá ń ṣèlú yìí àṣẹ Ọlọ́run ló ní wọ́n fi àdúrà tẹ Ìlọrin ní gbogbo yẹn fi ń sá wá yìí. ojú tí wọ́n náà rí tó Mákàtẹ́lẹ̀ Ọlọ́run ṣàánú wọn ni. àwọn Mákàtẹ́lẹ̀ àwọn náà rí fìtínà wọ́n rí màmá tó amadu anabi Ibrahim adé Ọlọ́run bá ní mo gbàdúrà ni awari ij'al hadhal balada amina. rabbi ij'al hadhal balada amina. ó ní wọ́n Ọlọ́run ìlú Mákà yìí bá ń ṣe nílùú fọkànbalẹ̀ ẹ sì wò wọ́n bẹ̀ wọ́n máa lọ wọn wọ́ọ́rọ́wọ́ ni oúnjẹ wọn á jẹun. àwọn ọlọ́pàá ti wọ́n gbé mọ́ lọ́wọ́. ọlọ́pàá tí àwọn èsì gbé mọ́ dání. kọ́dà kò sí kún mọ́. àbá ìwà ìlú Nàìjíríà ti gbogbo àwọn ọlọ́pàá ti wá Nàìjíríà wọn yọ kùmọ̀ de wa lójú ọ̀nà yìí kẹ́ ọlọ́pàá kùmọ̀ lójú títì láì ṣe pé yẹn fẹ́ pa ehoro láì ṣe pé à ń dẹ̀gbẹ́. àní níta àmọ́ bí gbogbo ẹ bá dípò tẹ̀ níbi lọ́mọ. wọ́n yọ kùmọ̀. wọ́n yọ kùmọ̀ lọ́wọ́ kùmọ̀ ni lẹ́lẹ̀ mi ò fi ṣe dáadáa. àmì tó a sì kàn án ọ̀nà kó sì jẹ́ káwọn sọ́jọ́ ọmọ bọ̀ nísì. ṣé bí sọ́jà kan ẹ bá jókòó lẹ̀ tó bọ́ lẹ̀ lásán kálukú ọmọ wa gbọ̀ ọ̀nà bí. ẹ máa fọ́ kọ́ńtà ara yín ni. ẹlẹ́mìí wa gbọ̀ ọ̀nà pàkátà kì í sì lọ ẹlẹ́mìí wa kọrí òkè ìfò mọ́ ọ̀nà gidi sí gbàtọ́ pé a ti mọ̀ pé àìgbà pẹ̀lẹ́pẹ̀lẹ́. àìgbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ làwọn ọlọ́pàá wa náà fi ń yọgi tiwa. àwọn tó ń wé yọgi. ìwọ náà wà bẹ́ẹ̀ ọ́ ìfọkànbalẹ̀ tó fi sí Mákà yìí mọ́sà fi sí Nàìjíríà ọ̀la ìrọwọ́rọsẹ̀ tó fi sí Mákà yìí mọ́sà fi sí Nàìjíríà ọ̀la rírí jẹ rírí mu pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó fi sí Mákà yìí mọ́sà fi sí lọ́rin ọ̀la fi sí lu Nàìjíríà ọlọ́run mọ́jà Nàìjíríà yọ̀ dàrú o gbogbo olú tí wọ́n ti ń wọ́de ní ìsìn tí wọ́n ń para wọn tí wọ́n ń yìnbọn ìdákun Ọlọ́run bá wa dẹ̀. ẹ̀mí bẹ́ẹ̀ ni ẹ ṣe sùúrù ẹ̀jẹ̀ àgbà fọlọ́run àdúrà ní kẹ́ ẹ̀jẹ̀ á máa ṣe àádàrú kọ́kàn. Rabbi ij'al hadhal balada amina Nàìjíríà dọwọ́ rẹ̀ bá a ṣe ń lu fọkànbalẹ̀. ìgbàdọ̀là tó gbé o àforíjì lọ́gbọ́lọ́gbọ́ kọlọ́bà Abdulrahim o oníwàsí àgbáyé àbá mi dáadáa. ìgbàdọ̀là tó gbé o Ọlọ́run bá kẹ́ wọn bá wa gẹ̀ wọn bá wa yááfì wọn àtàwọn tó bí wọn bàbá tó bí wọn ìyá tó bí wọn àwọn ẹbí wọn àwọn tí wọ́n bí wọn bíra wọn àwọn ọmọ tó fi kú sàgbà wọn gbogbo àwọn tí wọ́n lọ bá Ọlọ́run bá kẹ́ gbogbo wọn yẹn pátá. Salatu Rabbi wa salamu salatu Rabbi wa salamu ala abina alaji àgbà. Salatu Rabbi wa salamu. Ọlọ́run bá sẹ́bẹ̀ fún bàbá wa Alhaji àgbà Ọlọ́run bá kẹ́ bàbá wa Alhaji àgbà gbogbo àwọn ìyàwó wọn àwọn ọmọ kéwu wọn àwọn tó bí wọn bá wa kẹ́ gbogbo wọn. ẹni kéwu tí ó bá tẹ̀lé ntọ́ bá ké ẹni kéwu tí ó bá tẹ̀lé ntọ́ bá ké yé
kéwù ṣètánì ní kò ní túmọ̀ ẹni kéwù tí ọba tẹ̀lé tọ́ba ké. wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.